pásítọ̀ yọmọ pẹ́lẹ́wọ̀n ju ọ̀bọ lọ o. ilé ẹjọ́ ti dá ẹ̀wọ̀n gbére fún pásítọ̀ yìí nípínlẹ̀ Kwara. èyí lohun tó ṣe o. ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún pásítọ̀ kan o, Àjíbóyè Ọláyínká, fún jíjẹ̀bi ẹ̀sùn ìfipábá ọmọdé 3 lò pọ̀ àti ṣíṣẹ́yún fún wọn lẹ́yìn ìbálòpọ̀ àìtọ́nà o. Ọláyínká ni olórí ìjọ Mission House of Divine Land of Joy and Prayer Ministry nípínlẹ̀ Kwara. lára àwọn ọmọ tó ń wá ṣọ́ọ̀ṣì rẹ̀ ni wọ́n ló ṣe àṣemáṣe pẹ̀lú o. ọjọ́ orí àwọn ọmọdé náà kò tí ì pé ọdún 18 bí kóòtù ṣe ṣàlàyé, èyí tó túmọ̀ sí pé ọmọ kéékèèké sì ni wọ́n lábẹ́ òfin o. inú ilé tí wọ́n kọ́ fún pásítọ̀ Ọláyínká nínú ọgbà ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ló ti ń bá àwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta náà sùn kí àṣírí tó tú. bákan náà ni kóòtù fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n tó bá ìbọn lọ́wọ́ pásítọ̀ Ọláyínká pẹ̀lú. kí ló wá ṣẹlẹ̀ ń bẹ̀ gan-an? ṣáájú kí adájọ́ Ahmed Gegele tó dá ẹjọ́ náà lọ́jọ́rú, ó ṣàlàyé pé pásítọ̀ Ọláyínká ti sọ àwọn ọmọ náà di irinṣẹ́ ìbálòpọ̀ nígbàkúgbà tó bá wù ú. adájọ́ Gegele sọ pé ìwádìí fi hàn ó dájú pé pásítọ̀ yìí tó fipá mú wọn láti búra pẹ̀lú Bíbélì pé wọn kò ní sọ fún ẹnikẹ́ni lórí ìbálòpọ̀ eléyìí tó ń kó fún wọn o. ọ̀kan lára àwọn ọmọdébìnrin náà ṣàlàyé bí olùjẹ́jọ́ yìí ṣe máa ń lọ sí ilé ibi tí wọ́n gbé ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ sí, tó sì fipá bá òun lò pọ̀ lẹ́yìn tó fi òróró ìyàsímímọ́ pa nǹkan ọmọkùnrin rẹ̀. adájọ́ Gegele tẹ̀síwájú pé ọ̀kan lára àwọn ọmọbìnrin náà tó ṣàlàyé bí olórí ìjọ wọn ṣe máa ń jìn lẹ́yìn tí ìṣọ́ òru bá parí tí yóò sì bá a lò pọ̀ léraléra. kóòtù fi kún un pé àwọn ọmọdé náà sọ pé ìbálòpọ̀ gbogbo ìgbà yìí ó padà di oyún o, àti pé pásítọ̀ Ọláyínká fipá mú wọn láti ṣẹ́ àwọn oyún náà bí wọ́n ṣe sọ. wọ́n ló dúnkùkù lajà mọ́ àwọn. kóòtù ṣàpèjúwe pásítọ̀ Ọláyínká bí ẹni tó fẹ́ràn láti máa bọ́ ọmọdé ṣe àṣemáṣe tó sì tún ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn obìnrin míì. irú èèyàn bẹ́ẹ̀ kò yẹ ní àwùjọ èèyàn ni adájọ́ Gegele wí o. lọ́jọ́ 11 oṣù kejì ọdún 2026 tí ìgbẹ́jọ́ wáyé ṣáájú, kóòtù gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olùjẹ́jọ́ àti agbẹjọ́rò rẹ̀ ṣáájú ìdájọ́ yìí o. wọ́n kéde àwọn ẹ̀sùn 8 tí wọ́n fi kan pásítọ̀ Ọláyínká lọ́jọ́ náà. àwọn náà sì ní ìgbìmọ̀pọ̀ hùwà ọ̀daràn, níní ìbálòpọ̀ àìtọ́ pẹ̀lú àwọn ọmọdé, ṣíṣẹ́ oyún lọ́nà àìtọ́, níní nǹkan ìjà lọ́wọ́ lọ́nà àìtọ́ àtàwọn ẹ̀sùn míì tó lòdì sí òfin ẹ̀tọ́ àwọn ọmọdé nípínlẹ̀ Kwara. lásìkò ìgbẹ́jọ́ náà, agbẹnusọ ìjọba tó léwájú Isa Sakari pé ẹlẹ́rìí 12 jáde láti jẹ́rìí. ó sì kó àwọn ẹ̀rí tó dájú tó sì tako pásítọ̀ kalẹ̀ níwájú adájọ́. nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀, adájọ́ Gegele sọ pé ẹ̀wọ̀n gbére 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní pásítọ̀ Ọláyínká yóò ṣe fún ẹ̀sùn bíbá ọmọdé 3 lò pọ̀, fún ẹ̀sùn oyún ṣíṣẹ́ kóòtù jù sí ẹ̀wọ̀n ọdún 14, fún ti ìbọn pump action tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ kóòtù pàṣẹ pé ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé o. adájọ́ Gegele sọ pé pásítọ̀ Ọláyínká lo ipò rẹ̀ bí olórí ẹ̀sìn láti fẹ́rẹ́ àwọn ọmọdé tí ọjọ́ orí wọn kò tí ì tó nǹkan kan jẹ. ó sọ wọ́n di irinṣẹ́ ìbálòpọ̀, ó mú wọn gùn nígbà tó bá wù ú, ó sì ń kó bá ayé àti ìròrí wọn. gbogbo èyí ni kóòtù tó pọ̀ tí adájọ́ Gegele fi pàṣẹ pé ẹ̀wọ̀n gbére ni pásítọ̀ Ọláyínká yóò ti lo èyí tó kù nínú ìṣẹ̀mí ayé rẹ̀ o. ó ní èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn tí wọ́n máa ń lo ipò agbára tí wọ́n fi máa ń ba àwọn èèyàn láyé jẹ́. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pa ká, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.